Welcome to Whispers. Yes, and I think about time. If they try anything funny, I think this is the right step and the right direction. Lawyer threatens to drag Southwest governors to court over land for ranching. Yes, ke? No land for ranching in Southwest. Kojubelo. Well done. This is a step in the right direction. A human rights lawyer, Mr. Murakiyo Ogele, has threatened to drag to court any of the 6 governors of the Southwest geopolitical zone that grants or donates any part of the land for the ranching of cows in their state, saying there is no land for such project. Fakati Kujubelo. Ogele, who noted the increasing challenges that come with the movement of herdsmen into the region, with the resultant destruction of farmlands and killing, said those who want to engage in ranching should approach community or family and should not involve government to corner people's lands. I wonder. The lawyer who stated this in a statement commended the steps of Governor Rotimi Akeredolu of Ondo State for his effort in tackling Fulani herdsmen menace in the state, urging other governors to follow his steps. What big but more active, have to be proactive. They've banned open grazing. They've banned night grazing, but these people are still doing it. It is not enough for them to say it on paper, to do it for the show, like that it's banned. They need to follow it with action. They need to be more proactive. All the 6 governors. He said that Akeredolu has been doing well by leading other governors in the zone to confronting the criminal activities of Fulani herdsmen in the Southwest. He said apart from this, Akeredolu gave 7-day ultimatum to those herdsmen that established themselves in the forest for criminal activities to give up possession of the forest, where sundry of crimes were perpetrated ranging from killing, raping, kidnapping, and other crimes. Mr. Muraki also commended him for banning open grazing in the state and for initiating a plan to establish a security outfit known as Amoteku, which has come to fruition. Even Amoteku is a toothless dog. Amoteku has been incapacitated. Maybe one Amoteku no. Let them give Amoteku the right equipment and see whether they will get the job done or not. So Amoteku is just there for their sake. I mean, it has been incapacitated. They can do better. People of the Southwest must appreciate the recent activities of Akeredolu for his efforts in bringing down the criminal activities of this satanic Fulani herdsmen. He, however, charged some of the governors in the zone who were hobnobbing with the northern zone, neglecting the welfare and security of their people for political gain. Amo, Eba wa sọ fún wọn, kọ́ dẹ́kun ìbàjẹ́. So yeah, that's a welcome development. I mean, yes, so hey, ó jẹ́lẹ̀ bàbá ńlá kú, yálà ìyá pọ̀rí máa pọ̀pọ̀ wọn. Àbí, even in the north, they have the land in the north. If they are serious about this ranching thing, couldn't they have done it? After all, these Fulanis, they came from the north. When they want to do Magomago, they will say they are Hausa Fulani. When they want to collect 4.7 billion, they will say they are Hausa Fulani. The Hausa Fulani, they have 99.9% of the land. So if they want to do grazing, let them do ranches for them in the north. Nobody is saying they shouldn't do ranches. That is them coming to the 21st century of animal husbandry. But let them do it in the north.
in the northern part. Àwọn ilé tí wọ́n ti fúnlẹ̀ fún ranching tí wọ́n kàn lọ tó kàn lọ gbalẹ̀ àwọn onílẹ̀ anyhow tẹ́ bá wá fún wọn ní àti fún wọn ní sí ọ̀fọ̀ nìyẹn ó yá ẹ máa pa wọ́n lọ. Àwọn tí wọ́n ti jókòó wọ́n ti nasẹ̀ tó ti ń jókòó bí wọ́n tẹ̀ tí jókòó tó ti ń nasẹ̀ ni wọ́n ti jókòó báyìí sí wọ́n ti ń fọ wọ́n lálẹ̀ kò tí ẹ̀ tí sẹ́ni tó fún wọn ní anything ẹ̀wọ̀n dúró nǹkan tí wọ́n ń ṣe tíjọba ní ẹ máa fi ṣòṣì ẹ máa fi ṣòṣì fi para pé kíni fi ṣòṣì fi para pé kíni wọ́n á mú wọn dà sọ́nù nílẹ̀ bàbá wa láìsí wọ́n mọ̀ sọ pé farmer hardest no it is hardest invention torí farmer ò lọ bá wọn nílùú wọn àwọn ni wọ́n wá bá àgbẹ̀ lórí ilẹ̀ àgbẹ̀ náà táwọn ìgbẹ́ bá tún complain wá tún mú wọn wá lù wọn wá fi wọn dárò oríṣiríṣi torí pé kíni so any governor tó bá ṣòṣì school nonsense máa drag him to court ni o lè torí pé nǹkan tó máa ipò tó máa wà fọ́dún mẹ́jọ àbọ̀dún mẹ́rin ó wá fẹ́ fi bọjọ́ wájú àwọn ará yòókù jẹ́ torí fún kíni tí gómìnà tó bá dẹ̀ mọ̀ pé òun fẹ́ fún wọn lẹ̀ kó lọ fún wọn nílẹ̀ ìdílé wọn tó bá ti lè fún wọn nílẹ̀ ìdílé wàhálà títí wọn nìyẹn ṣùgbọ́n pé àtọ̀húnrìnwá kan á wá jẹ gàba lé wa lórí á wá máa fọwọ́ lálẹ̀ kò sónítọ̀hún mi ò tí ì rò ní ilẹ̀ tí tó jẹ́ pé orí la fẹ́ rìn wá àtọ̀húnrìnwá kan wá máa bá wa dulẹ̀ gbogbo wọn ti nílẹ̀ olókè ọ̀yà ẹ jẹ́ káwọn ará àwọn gómìnà òkè they even have 19 states lókè ọ̀yà káwọn tí gbogbo àwọn 19 states yẹn tó bá fáwọn fúlàní nílẹ̀ kó mọ̀ ìlú wọn sí tí wọ́n bá wọn ṣe school sí tí wọ́n bá wọn ṣọ́ọ̀ṣì tí ẹ̀ máa gbọ́ kàtìkàtì pálapàla ìlú apàlà rádaràdá wọ́n á sọ pé wọ́n á kọ́ ráǹchì fún wọn wọ́n á kọ́lé tí wọ́n á máa gbé sí wọ́n á kọ́lé ìwé sí wọ́n á kọ́ hospital sí ẹ jọ̀ọ́ ilé ìwé mélòó níjọba kọ́ fáwọn aráàlú fáwọn àtàtì ẹ̀jọ́ mu onílẹ̀ gbogbo ilé ìwé tí wọ́n kọ́ gẹ́gẹ́ bí wọ́n ti bàjẹ́ tí wọ́n bá wa maintain ẹ̀ ni hospital mélòó níjọba kọ́ èyí tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tún bàjẹ́ sí ni ilé mélòó níjọba kọ́ pé this is housing project for indigenous people wọ́n ti ẹgbẹ́ níbi tó kéré wọ́n mú níbi pẹlẹbẹ o wọ́n mú níbi pẹlẹbẹ rárá wọ́n bá wọn ṣọgbà sí wọ́n kọ́lé fún wọn wọ́n kọ́lé ẹ̀kọ́ fún wọn wọ́n kọ́lé ìwòsàn fún wọn torí fún kíni ní ohun tó jókòó àdáni private business ìjọba ò ṣe lọ kọ́ ṣọ́ọ̀bù fún hairdresser ó ní hairdresser ó yá lọ sórí ilẹ̀ yẹn o lọ síbẹ̀ kó lọ kọ́ ṣọ́ọ̀bù ẹ̀ sí kó máa lò máa bẹ́ẹ̀ ra èròjà tó ní kí ni gbogbo pálapàla yẹn náà kí ni gbogbo pálapàla yẹn ó ṣe é jèrè kárí ọmọ ọba gómìnà kí gómìnà tó bá ní orí òun fẹ́ burú mọ́ tilẹ̀ ẹgbẹ́ lọ ilé ẹjọ́ ni kò sí jàǹbẹ́ ipò tẹkọ̀ máa wà ń bẹ̀ tẹkọ̀ rọra fìdí tẹ máa wà ń bẹ̀ tẹ máa dìde kúrò láàrin ọdún mẹ́rin sọ́dún mẹ́jọ ẹ̀jẹ̀ wá fẹ́ bá mo ti ẹ̀ jẹ́rìí ní wo ẹ̀jẹ̀ máa yọra máa ṣe ikú dẹ̀dẹ̀ ń dẹkú bẹ́ẹ̀ yàn gbogbo audio grazing tẹ́ ẹ ṣe audio grazing tẹ́ ẹ ṣe audio open grazing tẹ́ ẹ ṣe kẹyà fi ṣe ní audio ní kí ni rẹ́ǹtì náà kẹyà fi ṣe ní audio ní o torí Ṣèyí Mákindé ti sọ pé àwọn máa ṣe kí ló pé transformation kíni yẹn náà national livestock transformational plan ruga ni àpọ́kúnlé la lọ́fọ̀ṣẹ́ ruga náà ni
irú ọ̀rọ̀ kí ọ̀rọ̀ wo tẹ́ ẹ̀ bá fi rúgà ni kí dẹ̀ ní rúgà Fúlàní settlement ní apá abo Fúlàní settlement lápá abo ta ló bá tiwọn jẹ́ ta ló kó bá wọn ta ló ní kí wọ́n máa àwọn ọ̀ràn àfòmọ́ tí ò ní gbòǹgbò wọ́n wá dé sìn àwọn ṣẹ̀ṣẹ̀ wọ́n ti sùn iye wọ́n ṣẹ̀ṣẹ̀ ra wọ́n wálẹ̀ nílẹ̀ tí ò sí kí ló máa fàfòmọ́ ṣe wọ́n máa ń gé dà sọnù ni wọ́n á gé dà sọnù sọ kó ọ̀ lè nílẹ̀ wọ́n ò lè nílẹ̀ lápá bí o torí mi ò ṣetán láti gbélé bàbá ńlá mi kí n gbé fún wọn níwọ̀n ìgbà tí mi ò lè lọ sọ́ọ̀kì lọ máa claim bí n bá lọ ilẹ̀ Haúsá gan tí n bá fẹ́ nílẹ̀ bẹ́ẹ̀ máa rálẹ̀ ní kì í ṣe pé màá máa fọwọ́ lálẹ̀ fún wọn torí fún kíni nígbà tí wọ́n tiẹ̀ wá torí pé Buhari wà ṣé Buhari ò ní kúrò ń bẹ̀ mọ́ ni ṣé wọn ò ní kúrò ń bẹ̀ mọ́ ni mo rá kí o ṣe jèrè this is it ṣebí àwọn ni wọn ò gbà pa lófin àwa sì bìlíìfù inú òfin àbí kò sí jábẹ́ lawyer threatens to drag Southwest governors to court over land for ranching no land for ranching in Southwest kò jù bẹ́ẹ̀ lọ fàkàtì ipa ọ̀tajà pò rajà ẹni tó bá wá máa gómìnà tó bá wá fẹ́ kọjá yẹ à máa wo watching in 3DD that fair play to you. Fair play to you. I'm so happy. Torí nǹkan tí wọ́n máa jẹ wọ́n fẹ́ bẹ́ẹ̀ dẹ̀jẹ́ ṣebí tẹ́ bá lọ sẹ́dẹ̀ tẹ́ ẹ jẹun tẹ́ ẹ fẹ́ jẹ tẹ́ ẹ jẹun tẹ́ ẹ fẹ́ jẹ ṣe bẹ́ẹ̀ dẹ̀ náà lẹ máa padà sí ìyẹn àtòkò wa balẹ̀ jẹ́ yìí àsán máa lè lè ṣe kó mọ́ wọ́ máa lè. So guys, until I come your way again, bye.